الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فلا حول ولا قوة إلا بالله. إليني الدرس الخامس. إذا لك إليك عنه لتن ترى تيسير النحو. تيسير النحو أقواكني. الدرس الخامس. إذا لك إليك عنه. إذا لك انتهى قنبوني علامات الاسم. علامات الاسم. àwọn àmì الاسم. lẹ́yìn ìgbà tá a ti sọ pé alkalima ìdánilẹ́kọ̀ọ́ tó rí kọjá, pé alkalima tó ń pè ní kalima ní èdè Lárúbáwá ó pín sí oríṣi mẹ́ta. ó pín sí ọ̀nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ òun ni alism. ẹlẹ́ẹ̀kejì òun ni alfi'l. ẹlẹ́ẹ̀kẹta òun ni alharf. gbogbo àwọn ọ̀kọ̀ọ̀kan náà àwọn ìpín yìí ló wà ní àwọn àmì tí a fi máa ń dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn yòókù wọn. Al-ismu ó ní àwọn àmì oríṣiríṣi tá a fi ń dá a mọ̀. bẹ́ẹ̀ náà ni al-fi'lu náà, bẹ́ẹ̀ náà ni al-harfu náà. sẹ́lẹ̀ tó ajá láwùkọ́ wọn fẹ́ ṣàlàyé fún wa náà lè ti ṣe al-ism, word, verb, noun. ilé tó jẹ́ noun ṣe orúkọ. afáàní lilismi alamatun tumayyizuhu anil fi'li wal harfi. ó ń bẹ fún al-ism, noun. ó ń bẹ fún alamatun, àwọn àmì pé tumayyizuhu ó máa ń mú dáyàtọ̀ anil fi'li wal harf. máa ń mú dáyàtọ̀, ó máa ń mú yàtọ̀ sí àwọn àmì tó máa ń mú yàtọ̀ sí fi'l àti harf. wa minha, nínú àwọn àmì yìí aláwọ̀kan bẹ̀rẹ̀ ní aljarru. aljarru. ẹlẹ́ẹ̀kejì afáàní wannida'i. wannida'u. aljarru wannida'u. ẹlẹ́ẹ̀kẹta òun ni wa'al. wa'al. ẹlẹ́ẹ̀kẹrin wattanwin. wattanwin. sọ àfọwọ́ aṣáláyé àwọn àmì yìí lẹ́yọ̀kọ̀ọ̀kan. wọ́n aṣáláyé wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan. aláwọ̀kọ́ òun ni aljarru. àmì aláwọ̀kọ́ tí al-ism tó ní tó fi máa ń yàtọ̀ sí al-fi'lu àti al-harf òun ni kó gba aljarru. aljarru òun ni al-kasra. tó ń pè ní aljarru òun náà ni al-kasra. tó ń túmọ̀ sí pé orúkọ tabari tó ń gba jarru tó ń gba kasra, a wo ìgbẹ̀yìn rẹ̀ a wá rí kasra ń bẹ. ṣe pé bóyá ó kàn ní kasra ń bẹ kankan nínú àwọn orúkọ harafi rẹ̀. wọ́n sọ pé tabari kasra láàrin, ó túmọ̀ sí pé ismu nìyẹn rárá. ìṣe bó ṣe kì í ṣe nǹkan tí wọ́n ń ṣàlàyé fún wa nìyẹn. a wo ìgbẹ̀yìn orúkọ, a wo ìgbẹ̀yìn ismu kan àbí kẹ́límà kan, a wo ìgbẹ̀yìn kẹ́límà kan, a wá rí kíní nígbẹ̀yìn rẹ̀, a rí kasra nígbẹ̀yìn rẹ̀. gẹ́gẹ́ bí eléyìí báyìí, gẹ́gẹ́ bí al-masjidi, a rí kasra bí ila al-masjidi táfà fi mú tó mú wá lápèjúwe. a rí kasra nígbẹ̀yìn rẹ̀. ṣe eléyìí ó ń túmọ̀ sí pé kíni
ohun túmọ̀ sí pé kẹ́límà tí kẹsìrọ̀ parí rẹ̀ yìí kẹ́límà yẹn ò gbólóhùn yẹn ń kọ́ o ismu inan ism inan afáàní fọlísmù yakubalu jarra ismu orúkọ ó máa ń gba jarru ó máa ń gba jarru ìyẹn ni pé ó máa ń gba kẹsìrọ̀ bí harfin min hurufil jarri yasbiquhu pẹ̀lú harafi kan nínú àwọn hurufil jarri tí ó gbà wájú rẹ̀ náà a preposition kan náà prepositions tó bá gbà wájú orúkọ kan yóò ṣe kí ni yóò fún orúkọ yẹn yóò fún ní jarru yóò fún ní kẹsìrọ̀ mithlu gẹ́gẹ́ bí dhahabtu ila al-masjidi dhahabtu ila al-masjidi mo lọ sí masalasi al-masjidi yìí afáàní fa kalimatul masjid kalima masjid gbólóhùn masjid yìí ismun ni náà ni orúkọ ni kí wàá lẹ́rìí lórí pé náà ni lórí pé orúkọ ni wad-dalilu ala dhalik ẹ̀rí lórí rẹ̀ òun ni pé annaha majruratun biharfil jarri òun ni pé majrura ó gba jarru ó gba kẹsra pẹ̀lú pé harafi kan náà àwọn huruful jarri ó wọlé tọ̀ tí í ṣe ìlà harafi kan náà àwọn hurufu aljarri náà prepositions ó wọlé tọ̀ afáàní amma al-fi'lu wal-harfu wàá rí fi'l àti harfu tiẹ̀ yẹn àwọn ọmọ ìyá kejì ọmọ ìyá alism tókùn ọmọ ìyá mẹ́ta ni wọ́n alismu wal-fi'lu wal-harf so àti rí nísìn pé alismu òun máa ń gba kí máa ń gba jarru ti harafi kan náà huruful jarri tó bá wọlé tọ̀ so àfáàní ìwárà ọmọ ìyá rẹ̀ méjì tókùn ti ṣe al-fi'lu àti al-harf fala yaqbalani al-jarra abada àwọn ò kí ń ẹ́fà gba kẹsìrọ̀ láyéláyé tí wọ́n sì pé ẹ̀ lè rí fi'l tó jẹ́ verb ọ̀rọ̀ ìṣe kẹwàá rí kẹsìrọ̀ nígbẹ̀yìn rẹ̀ tá a sọ pé i'rabu rẹ̀ wọ́n pé kẹsìrọ̀ nígbẹ̀yìn rẹ̀ so tàbí harfu tó wá jẹ́ pé gbẹ̀yìn rẹ̀ kẹsìrọ̀ ló wà ń bẹ̀ àníri so aláwọ̀kọ́ iná nìyẹn àmì aláwọ̀kọ́ nìyẹn àmì ẹlẹ́ẹ̀kejì ni annida'u 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 òun ni kíyàn pè nǹkan kíyàn pèpè òun ni kíyàn pèpè annida'u òun ni kíyàn pèpè so tíyàn bá pèpè pé lágbájá wá síbí ọ̀nà tíyàn ṣe yẹn annida'u lèyàn ṣe annida'u iná lèyàn ṣe wọ́n ní àwọn harafi tí wọ́n fi máa ń ṣe nida'u yẹn wọ́n fi máa ń pè èèyàn wọ́n fi máa ń pè nǹkan wọ́n sọ pé ya muhammadu wọ́n pè rẹ̀ muhammad ya yẹn harfun min hurufi nida'i nan àbí adatun min adawati nida irinṣẹ́ kan harafi kan náà àwọn harafi tá a fi máa ń pè nǹkan tá a fi máa ń pè pè náà òun ni ya sọ tó ń túmọ̀ sí pé orúkọ yóò máa gba ànìdá pẹ̀lú pẹ̀lú kí harafi kan nínú àwọn hurufu nìdá kó wọlé tọ̀ harafi kan náà harafi tá a fi máa ń pèpè kó wọlé tọ̀ so afáàní falismu yaqbalu nidaa bi harfin min hurufi nìdá ism yóò máa gba nìdá yóò máa gba ìpèpè yóò máa wọlé tọ̀ pẹ̀lú harafi kan nínú àwọn harafi ànídáwì àwọn harafi náà pọ̀ ìkànnù rẹ̀ ní ya mithlu afáàní gẹ́gẹ́ bí ya muslimu aqimis salata ya muslimu aqimis salata ó pè rẹ̀ mùsùlùmí máa gbérun dúró ìrẹ́ mùsùlùmí máa gbérun dúró ya muslimu tí wọ́n bá sọ fún wa pé muslimu yìí ism iná ni
kì í ṣe fi'il kì í ṣe harf. a ní pé bẹ́ẹ̀ ni wọ́n á bí wá pé kí ni ìdí kí lè rí ẹ̀rí wo la rí ta fi mọ̀ níbí wípé muslimu yìí ismi náà ni. a sọ pé nítorí pé yá wọlé tọ̀ yá yìí sì ni harfun min hurufi nida'i náà ni. harafi kan nínú àwọn harafi ta fi máa ń pèpè iná ni yá yìí sọ bí eléyìí bó ṣe rí iná ni. àfáàní fa kalimatu muslim gbólóhùn kalima muslim yìí ism orúkọ ni o orúkọ yìí náà ni noun ni wa dalilu ala dhalik ẹ̀rí lórí rẹ̀ ẹ̀rí lórí pé kalima yìí ismu yìí náà ni òun ni kíni dukhulu ya an-nida'i qablaha so ni pé ya an-nida ya ta fi máa ń pèpè ó wọlé tọ̀ níwájú ó wọlé tọ̀ níwájú rẹ̀ ṣe lẹ́yìn bí ó ṣe rí náà lè kẹ́límà tá a bá ti rí yá níbẹ̀ yóò máa fi yé wa pé kẹ́límà yẹn ń kọ́ o ismi náà ni kì í ṣe fi'il kì í ṣe harf. eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kejì náà àwọn àmì tá a fi máa ń dá ism tá a fi máa ń dá àmà aláwọ̀kọ́ ni aljarru gbólóhùn tá a bá ti rí tó gba kẹsàrọ̀ nígbẹ̀yìn rẹ̀ wọ́n tún wá sí pé kìíní gbólóhùn náà ń kọ́ ismun. eléyìí tá a bá rí tó gba nìdá tí harfun min hurufi nìdá harafi kan náà àwọn harafi nìdá wọlé tọ̀ wọ́n tún wá sí pé kìíní ism inan. ẹlẹ́ẹ̀kẹta àfáàní al eléyìí tá a mọ̀ sí alif àti lam alif àti lam. tí alif àti lam tó bá wọlé tọ̀ gbólóhùn kan kẹ́límà kan yóò máa fi yé wa á sì máa mọ̀ pípé irú gbólóhùn náà kọ́ ismi náà kò sí kẹ́límà kan tá alif àti lam níwájú rẹ̀ àfi pé ismi náà ni ó jẹ́. afáàní falismu yumkinu ta'rifuhu bi adati ta'rifi so ní ismu ni ó ṣeé ṣe ká ṣe kí ni ká sọ di márífà ká sọ di definite a lè sọ orúkọ di definite pẹ̀lú adatu ta'rif pẹ̀lú definite article tí ṣe alif àti lam wa hiya al mo sì ní al mithlu gẹ́gẹ́ bí almasjidu baytullahi almasjidu baytullahi almasjidu yìí before kí alif àti lam tó wọlé tọ̀ tàbá yọ alif àti lam tàbá yọ kúrò ń bẹ̀ yóò máa jẹ́ masjidun náà ni ó máa jẹ́ ṣùgbọ́n ní sin tí alif àti lam ti wọlé tọ̀ yóò máa jẹ́ kí ni almasjidu. so alif àti lam yẹn tó wọlé tọ̀ òun ló jẹ́ ká mọ̀ wípé almasjidu yìí kẹ́límà yìí ismu yìí náà ni sódà gẹ́gẹ́ bí baytu yìí náà ni baytullahi baytu yìí nísìnyí á rí i pé kò sí definite article ń bẹ̀ kò sí alif àti lam níbẹ̀ nísìnyí tá bá fi alif àti lam sí yóò jẹ́ kó yé wa pé kí ni baytu yìí o àṣé kí ni lòun náà àṣé ismu ni àṣé noun ni kì í ṣe fi'il kì í ṣe harf. so afáàní fa kalimatu almasjid gbólóhùn almasjid yìí ismun ni o orúkọ ni o lidukhuli al alayha torí pé alif àti lam ó ṣe kí ni ó wọlé tọ̀ eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kẹta
دخول ال. فلينا التنوين. التنوين ألا كان لليه التنوين هنا ني انت تين كاكواتي ما ضم مجي كسر مجي فتح مجي لوري بولون لوري ناو لوري بو كيني مجي ضم مجي كسر مجي فتح مجي إليني تنوين àmì tẹ̀núwìn iná lélẹ̀ tó ń túmọ̀ sí pé orúkọ àbí kẹ́límà tá a bá ti rí tẹ̀núwìn lórí rẹ̀ yóò jẹ́ kó yé wa wípé irú orúkọ bẹ́ẹ̀ nǹkan o ismi náà ni irú kẹ́límà bẹ́ẹ̀ ismun kìí ṣe fi'il kìí ṣe harf. afáàní falismu yaqbalu dukhul at-tanwini fi akhiri harfin minhu wọ́n ní ẹni tí ó bá jẹ́ ismu ni ó máa ń gba tanwin wọlé tanwin á máa wọlé tọ̀ níbi yóò máa wọlé tọ̀ ìgbẹ̀yìn harafi gbẹ̀yìn lára rẹ̀ harafi gbẹ̀yìn lára rẹ̀ àti pé bí muhammadun bí dal tó gbẹ̀yìn ibẹ̀ ni kí ibẹ̀ ni tanwin yẹn wà. nahwu muhammadun rasulullah muhammadu òjíṣẹ́ allahu ni muhammadu òjíṣẹ́ allahu ni so muhammadun yìí àti pé tanwin wà ń bẹ̀ tanwin wà ń bí dálì yìí so tanwin yìí ẹ̀rí ni láti máa fi nǹkan kan tá a máa fi ṣẹ̀rí lórí pé muhammad ism iná ni kí ni ìdí torí pé ó gba tanwin. afáàní fa kalimatu muhammad gbólóhùn muhammad yìí ni ismun yóò lidukhuli tanwin fi akhirihi torí pé tanwin wọlé tọ̀ ìgbẹ̀yìn rẹ̀ tanwin wọlé tọ̀ nígbẹ̀yìn rẹ̀. afáàní وملخص هذه العلامات في البيت التالي summary àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin yìí summary wọn òun ló wà níbi ẹsẹ̀ orin tó ń bọ̀ yìí summary àwọn àmì ism tí wọ́n kà níbi òun ló wà níbi ẹsẹ̀ orin tí ó ń bọ̀ yìí. sọ̀rọ̀ náà ni pé simahu jarrun wan nida wa al wa nunun kal huda simahu jarrun wan nida wa al wa nunun wan nida kal huda wa al wa nunun kal huda. afáàní simahu àwọn àmì rẹ̀ àwọn àmì kíni àwọn àmì al-ism jarrun wọn náà ni jar kasra wan nida àti ànìdá kí harafi kan náà hurufu nìdá ó wọlé tọ̀ gbólóhùn kan ó wọlé tọ̀ kẹ́límà yóò máa jáde lórí pé kẹ́límà náà ká ismi náà. wà al wa nunun bákan náà al àti nun ìyẹn tanwin al ìyẹn alif àti lam wa nunun àti tanwin kal huda gẹ́gẹ́ bí al huda gẹ́gẹ́ bí al-huda. so al-huda yìí àpèjúwe ni fún al-ism ọmọ wa lápèjúwe fún al-ism. so bí eléyìí bó ṣe rí náà ni a rí pé al-huda yìí ó ní alif àti lam nínú bákan náà ó tún jẹ́ majrur bajarru pẹ̀lú harafi kan náà huruful jar kìí ṣe káf so ṣùgbọ́n jarru rẹ̀ kìí ṣe nǹkan tí a fojú rí inú làákàyè ló wà torí pé n tó ti rinlẹ̀ ẹbí a ṣe padà máa ma òun náà ni pé káf ni àti àwọn huruful jar lápapọ̀ àwọn prepositions nǹkan tó bá wọlé tọ̀ wọ́n máa ń fún ní jarru ni wọ́n máa ń fún ní kasran so al-huda yìí náà òun náà mórí bọ́ kúrò bí kasra lọ́dọ̀ tí ẹ kàn lè máa hàn nítorí àwọn ìdí kan bí eléyìí bó ṣe rí náà ni. lẹ́yìn náà al-as'ila afáàní àwọn as'ila àwọn ìbéèrè àwọn exercises. alákọ̀ọ́kọ́ bayyini lisma
min al-kalimati al-atiya wadhkur alamatahu. Wọ́n ní kó ṣàlàyé eléyìí tó ń jẹ́ ism nínú àwọn kẹ́límà tó ń bọ̀ yìí, kó wá mẹ́ńṣàn àmì rẹ̀. Kò mẹ́ńṣàn àmì tá a fi mọ̀ pé ismi náà ni. Al-qalamu yadhhabu an masjidun ila ya talibu fil mushafi kitabun as-sunnatu ala qawmun. Àmúlẹ̀ kọ̀ọ̀kan al-qalamu tó bá yẹ pé ismu ni a sọ pé ismi náà ni, àbí akọ̀kọ̀ jáde ìpele yóò àpèjúwe ni, àbí ismu ni nínú àwọn kalimati yìí. Awakọ̀ àmì rẹ̀ síwájú rẹ̀, ṣé tanwin ni, ṣé jarru ni, ṣé nidawu ni, ṣé al ni. Akọ̀ báyìí bí ó ṣe rí náà ni. Su'alu thani, béèrè lẹ́ẹ̀kejì. Da' khattan tahta al-ismi. Wọ́n ní kó fa ìlọ́yọ̀ kan sábẹ́ eléyìí tó bá jẹ́ ism níbí. Fa ìlọ́yọ̀ kan sábẹ́ eléyìí tó bá jẹ́ ism. Wa khattayni tahta al-fi'li. Kó sì fa ìlà méjì sábẹ́ eléyìí tó bá jẹ́ fi'l. Min al-qit'ati al-atiyah, nínú nǹkan tó ń bọ̀ yìí. So eléyìí tó bá jẹ́ ism ó fa ìlọ́yọ̀ kan sábẹ́ rẹ̀. Eléyìí tó bá jẹ́ fi'l ó fa ìlà méjì sábẹ́ rẹ̀. Túmọ̀ sí pé a kọ́ bùkátà láti kọ́ kalẹ̀ náà. So àwa falasi ìlọ́yọ̀ kan lábẹ́ eléyìí tó bá jẹ́ ism, ìlà méjì lábẹ́ eléyìí tó bá jẹ́ fi'l. التوحيد هو أول أركان الإسلام وأهم واجب على المسلمين. يجب على كل مسلم أن يحذر من الشرك ويتعلم التوحيد، وأن يحقق التوحيد بقلبه ولسانه وجوارحه حتى يفوز برضا الله عز وجل. سواء كان التوحيد ني تنكوني توحيد أو نكني هو أول أركان الإسلام، وني أقوكو أموري الإسلام، وأهم واجب على المسلمين، ونسني يرانا يطفين شباتك جلولي مسلمين. يجب على كل مسلم أن يحذر من الشرك. ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí, ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí láti páyà ẹbọ, láti jìnnà sẹ́bọ. yata'allama at-tawhid, kó sì kọ́ tawhid. wa an yuhaqqiqa at-tawhid, kí wọ́n wá ma tawhid kó yanjú, wọ́n mọ̀ dógóńgó. bi qalbihi, pẹ̀lú ọkàn rẹ̀, wa lisanihi, àti ahọ́n rẹ̀, wa jawarihihi, àti àwọn oríkèéríkèé rẹ̀. حتى يفوز برضا الله عز وجل، tí mùsùlùmí ó fi rí ìyọ́nú Allah subhanahu wa ta'ala. bí eléyìí bó ṣe rí náà ni. eléyìí ni الدرس الخامس nínú tírà yìí تيسير النحو. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.